ètò yìí kí o gbọ́ ẹ̀ tí ẹ̀ náfààní tí ẹ̀ ń gbọ́ kárí ayé kẹ́lẹ̀ náfààní kẹ́lẹ̀ mọ́ tó kàn lẹ́yìn Ramadan abafasiko yìí sẹ́lẹ̀mọ̀ sí àwọn bá wa Sheikh Abdallah Idris Alagba Zakawi al-Imam wípé assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu. tó bàbá wa a kú ọdún a kú ìyèdún ọ̀pọ̀ Ramadan láṣẹ láyé Allahumma amin. kọ́lọ̀ jẹ́ ká máa rí yín bá tó Ramadan náà ti lọ náà báyìí bàbá àwọn èèyàn ń béèrè pé kí ló kàn lẹ́yìn Ramadan ṣé nǹkan kan tún wà lẹ́yìn Ramadan àbí kò sí nǹkan kan mọ́ afẹ́kẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ àti wípé báwo láṣẹ ṣe tí Ramadan wa tí ò ní jẹ́ pé ohun tá a kù dànù bí ìgbẹ́ báwo láṣẹ wá kó fa Ramadan tá a jìyà nú ẹ̀ tá a gbà nú ẹ̀ tá a fi fi panú tá a sì fara gbolẹ̀ báwo láṣẹ kó fa rẹ̀ tí kò fi ní bọ́ mọ́ wa lọ́wọ́ àbí tí kò ní bọ́ sí tá a fi ní pàdánù rẹ̀ tó bàbá bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه على الله adọ́pẹ́ fún Ọlọ́run. alhamdulilayi. ọba àkọ́kọ́ ọba bẹ̀rẹ̀ ọba tí ó sì ní bẹ̀rẹ̀ tí ó lópin gbogbo nǹkan tó bá ní bẹ̀rẹ̀ pátá ní òun lópin. àwa tọrọ kẹ́ àti gẹ̀ fún anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. anabi tí Ọlọ́run rẹ̀ wá sáyé tó mú dáadáa wá tọ́lọ̀ ní kátàrà ìsoríire kọ́lọ́n bá sara lẹ́kùn ìkẹ́ anabi wa Muhammad àtàwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀. àwa kí gbogbo wa pátá pé a kú ọdún a kú ìyèdún a kú pé Ọlọ́run ní a bẹ̀rẹ̀ ọdún pẹ̀lú bismillah òpin tó á dé bá ọdún náà ẹ̀yìn ọdún láti wáyé Ramadan ti dé ó ti lọ Ọlọ́run mọ́sílẹ̀ ní èyí tí a sì mọ́ láyé kọ́lọ́run jẹ́ ká sọ̀pọ̀lọpọ̀ ọdún ká sọ̀pọ̀ Ramadan ká máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ́run jẹ́ a ṣe lórí dáadáa lórí àlàáfíà lórí iman lórí ihsan lórí ohun tí jẹ́ oore. gbogbo àwa tí a jọ bẹ̀rẹ̀ Ramadan yìí tí wọ́n sì láyé mọ́ báyìí a bẹ̀ Ọlọ́run fún wọn Ọlọ́run má ṣe bá foríjì wọn Ọlọ́run bá kẹ́ wọn kó gbà wọn lẹ́rú kó san lérò àlùjánnà àti gbogbo àwọn tó ti lọ ṣáájú wọn àtàtọ́ tó ń lọ lọ́lọ́ báyìí tó ń jẹ́ òkú Islam Ọlọ́run bá foríjì gbogbo wọn lápapọ̀ la ilaha illallah. gbogbo àwa tí a gbìyànjú ṣe sùúrù nínú Ramadan yìí sùúrù ká febi panú sùúrù kí a dàrú mọ́jú sùúrù pé ká tọ́ bá pò káríná sùúrù pé báwo ni Islam ṣe máa lọ sókè nípa nínẹ́ bíbọ̀ nílọ bíbọ̀ wa Ọlọ́run mọ́sá ẹ̀sán kálukú wa lẹ́sàn rẹ̀ kí olóòtú wa alhaji wa ambassador Akànní Elétí Ọ̀fẹ́ a kú ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run bò ní pín pa o Ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. náà wọ́n ní ká wá bára wa sọ̀rọ̀ lórí pé kí ló kàn lẹ́yìn Ramadan maza bakia bada Ramadan tí a pé after Ramadan what next àwọn Faransé pé après Ramadan on fait quoi kí ni ó kàn lẹ́yìn Ramadan gangan àbí ń gba Ramadan ti wá ó ti lọ náà nù ni. náà gbogbo àná la mọ̀ yìí pé ẹ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ pé nǹkan tó bá níbẹ̀rẹ̀ á lópin àná àmọ́ pé Ramadan yìí àlejò ní tó dé wá bá wa dayfullah àlejò Ọlọ́run ọba ni gbogbo nǹkan tá a bá sì ti pè lálejò yóò dé lèmọ́dà fúngbà díẹ̀ yóò dó lọ́dọ̀ yín tásìkò bá ti tó àlejò ó relé ẹ̀ wọ́n fi ń pé àjò ní dùn kò ní lè má relé Ramadan dé bá wa lájẹnu ni ó ti padà sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ ó tún dọdún mí nù ni. Allahu akbar. Allahu akbar. Ọlọ́run ló mọ ẹni tí ọdún tí ń bọ̀ ọba láyé. Jalla jalaluhu. kò sẹ́ni náà tí ó lè fọwọ́ sọ̀yà ẹ̀. àmọ́ ọba àsìkò tó tí Ọlọ́run ṣẹ́wà kù yìí àwa tọ́lọ́run ṣẹ́kù ní bẹ́ẹ̀ Ramadan yìí Ọlọ́run tún fẹ́ ká tún rí nǹkan kan sí díẹ̀ fún Ọlọ́run ọba ni. Allahu akbar. lẹ́yìn tó jẹ́ pé àwọn oníkéwù ń pè nǹkan kan ní al-istimrar wa tajaddud. Istimrar wa tajaddud òun ni pé nǹkan tá ń ṣe yìí o istimrar yàní kó máa lọ bẹ́ẹ̀
gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọlá sáwọ́ pé kó máa lọ bẹ́ẹ̀. pé kó máa lọ bẹ́ẹ̀. kó máa lọ bẹ́ẹ̀ kó gbọ́dọ̀ dúró. kó gbọ́dọ̀ dúró. istimran wa tajaddud ìyẹn ni pé nǹkan tá à ń ṣe yìí o bí ṣe ń lọ ni ẹ tún máa tún ṣe kó tún máa dọ̀tún sí kó máa dó sójú kan náà torí nǹkan tó bá ti dó sójú kan náà yóò padà kó rẹ̀ ta yóò dọ̀tí odomi adágún yóò máa rùn àmọ́ tẹ́ ẹ bá ti ń tún ṣe lọ́yàn tẹ́ ń sojú rẹ̀ lọ́yàn ní gbogbo gbà yóò máa tún sí gbogbo gbà ni náà ń pè ní al-istimrar wa tajaddud kó máa lọ bẹ́ẹ̀ kó sì máa dúró kẹ́ máa tún ṣe. ẹ rí i pé ìgbà Ramadan dé Ramadan gẹ́gẹ́ wa náà sì mọ̀ pé oṣù àlùbáríkà ni oṣù kẹ́ni oṣù àforíjì ni oṣù ọlá oṣù sílọ́hún oṣù gbígbàdúrà oṣù àforíjì oṣù kó gbogbo tí jẹ́ oore dání. ọlọ́run ọba tó wà ní Ramadan yìí tó ń fi Ramadan rẹ̀ ránṣẹ́ sáyé lọ́dọọdún yìí ọlọ́run ọba yìí òun lọ́ba tí ò nípìlẹ̀ tí ò sì lópin. Ramadan nípìlẹ̀ ó sì padà lópin ìpìlẹ̀ rẹ̀ náà nígbà bẹ̀rẹ̀ Ramadan àti rọ́ṣù akasamlé ni o ajẹsàre o abẹ Ramadan báyìí o ìbẹ̀rẹ̀ nù ni njọ àti bẹ̀rẹ̀ ni láti mọ̀ pé òpin òde bá níjọ́ kan inú kó jẹ́ 29 tá à ń pè ní fenef mọ́kàndínlọ́gbọ̀n àbí 30 tá à ń pè ní 30 ọgbọ̀n àtẹnugba 29 àtẹnugba 30 òpin ti débà náà nù ó tún ti lọ náà nù ni. Allahu Akbar. So òpin débà torí pé ó níbẹ̀rẹ̀ gbogbo tó bá níbẹ̀rẹ̀ yóò padà lópin ni. Kí n tó lọ́nà ọ̀rọ̀ ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ fún gbogbo àwa tá à ń bẹ láyé pé gbogbo ohun tí ń bá wa ó dé bá wa ń jọ kan náà ni yóò padà kúrò. ẹ̀kọ́ kan nù ni fún láàrin nínú Ramadan tá a gbà lọ ìbànújẹ́ tí ń bọ̀ ni gbà yí pé ó dé bọ́njọ́ kan ni yóò kúrò àìrónẹ́ tí ń bọ̀ ni ó dé bọ́njọ́ kan ni yóò kúrò gbogbo ẹmọ jẹ́ gbèsè ni ó dé bọ́njọ́ kan ni yóò padà kúrò àìlálàáfíà ni ó dé bọ́njọ́ kan yóò kúrò tí ẹ bá ti ní iman pẹ̀lú Ọlọ́run tó nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run. Ńgbà Ramadan tí wàá dé yìí tó wàá lọ yìí kí ló wàá kàn lẹ́yìn Ramadan yìí ṣé ìgbà Ramadan ti lọ tán ni kò sí sílọ́wọ́ má ìgbà Ramadan ti lọ tán ni kò sí dáadáa má ìgbà Ramadan ti lọ tán ni kò sí tilawatul Qur'ani má ìgbà Ramadan ti lọ tán yẹn kò sí ìsànú mọ́ láàrin ara wa kò sí sàárà má àbí ìgbà Ramadan lọ nǹkan ni ó tún máa lọ láfi ní istimrar wa tajaddud nǹkan ní gbọ́dọ̀ máa lọ kò gbọ́dọ̀ dúró torí pọ́nà ọba yẹn ṣe ọba kò yẹ sọ ọba tó ní àwa sí òun ní Ramadan náà nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé lẹ́nìí tí Ramadan bá dé mọ́sálásí ò ní gbẹ̀sẹ̀ mọ́ látara ìsílọ́hún látara ìmákírun látara ìmá kàlùkùrán látara ìmá yẹnẹfìlà àmọ́ ṣe láàánú pé tí Ramadan bá ti lọ tán gbogbo ìsílọ́hún yìí ìyẹnẹfìlà yìí ìka kùránì yìí àrèpọ̀ dúró lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó tún di ọdún míì kẹlòmí ó tún lè gbé àlùkùránì rẹ̀ láti yẹ̀ o èyí ò sì bójú mu gbogbo àwọn èèyàn láyé lẹ́ni àwọn olówó wọn ò gbé owó jáde nígbà Ramadan wọn máa gbé oúnjẹ káàkiri mọ́sálásí káàkiri gbogbo mìíràn ṣe tẹ̀fsírì káàkiri gbogbo tí wọ́n sọ̀rọ̀ Ọlọ́run káàkiri gbogbo àwọn ẹlẹ́ẹ̀ní wọ́n máa fún wọn lóúnjẹ wọ́n máa fún wọn ní mímu wọ́n máa tọrẹ àánú àmọ́ wá sí láàánú pé tí Ramadan bá ti lọ tán ìgbòkà yìí dúró nù ní ó tún dọdún míì. Allahu Akbar. àwọn tí ò jẹ́ lẹ́sìn Islam àwọn ọmọ wa béèrè pé kí ló dé tó jẹ́ pé ẹ̀yin máa bá lókun ya mùsùlùmún kí ló ṣe ẹ̀yin mùsùlùmí gẹ́gẹ́ tó yẹ pé ìgbà Ramadan bá ń bẹ nìkan iná lẹ́ máa ń ṣe dáadáa ṣé oṣù Ramadan yẹn nìkan iná ló sùn dáadáa ni ṣé oṣù Ramadan yẹn nìkan iná ló sùn àánú ni ṣé oṣù Ramadan yẹn nìkan iná ló sùn ká máa tọrẹ àánú ká máa ṣe sàrà ká máa fún aláìní lóúnjẹ ṣé oṣù Ramadan yẹn nìkan ni tá a sì mọ̀ pé inna idata shuhur inda Allah isna ashara pé oṣù mẹ́wàá oṣù méjìlá 12 months iná ní ń bẹ nínú oṣù tá à ń pè ní ọdún kan Ramadan ti lọ nísìn síta ṣàwálù ń bẹ gbogbo àwọn oṣù yòókù ń bẹ nínú àwọn shuhurul baqiya so tó yẹ pé gbogbo àwọn oṣù yìí bá a ṣe ń sin lọ́run Ramadan yìí àgbòyọ̀ kí jẹ́ kí n sin lọ́run ní odó torí pé Ọlọ́run tó ní Ramadan iná ló lọ́wọ́ oṣù yòókù Ọlọ́run tí ń bẹnu Ramadan iná ní bẹnu àwọn oṣù yòókù àwa mùsùlùmí tí a gbà àti lérò yìí pé tí ẹ bá ṣe dáadáa ni àti lérò pé ó dàbẹ̀ pé nu Ramadan kẹlẹ̀ ẹ máa ní ládàá ẹlòmíì ò bìlífù pé tóun bá ṣe dáadáa lẹ́yìn Ramadan òun lè rí ládàá gẹ́gẹ́ òun sì lè rí ládàá nu Ramadan
ta ló fi ń dán lójú pé èyí tó ṣe nu Ramadan ẹ̀gán Ọlọ́run bá gbà lọ́wọ́ ẹ̀. Allahu Akbar. èyí lè ṣe nu Ramadan kọ́ lọ́mọ gbà kó jẹ́ pé ńgbà tí ẹ̀ sí Ramadan Ọlọ́run tó wá gbà ní ó tó sànú ẹ̀. ta ló fi sọ fún ọ pé nu Ramadan gẹ́lẹ́ Ọlọ́run ó forí jì ọ́ èyí lè má ra forí jì nu Ramadan tó ẹ pé lẹ́yìn Ramadan gẹ́lẹ́ Ọlọ́run tó forí jì yẹn. ta ló fi sọ fún ọ pé nu Ramadan Ọlọ́run bá gbàdúrà rẹ èyí lè má rí gbígbàdúrà nínú Ramadan kó jẹ́ pé lẹ́yìn Ramadan gẹ́lẹ́ Ọlọ́run bá yóò gbàdúrà yẹn torí pé Ọlọ́run bá ní àdáhìmù ọba hayyul la yamut ọba tí ń bẹ lọ gbére ni ọba tí ò sì kú tí ọmọ bẹ lọ gbére tí ò kú tí ò ní kú ọba tó lo oṣù Ramadan náà ló lọ àwọn oṣù yòókù àwọn tí ò jẹ́ Islam wa wò pé kí ló dé tó yẹ pé gbogbo nu Ramadan yìí àwọn mùsùlùmí ò jáde pẹ̀lú gbogbo nǹkan tí ń bẹ lọ́wọ́ wọn wọ́n máa ṣàánú wọ́n máa ṣe tí Ramadan bá lọ tán àánú ni ó dúró kò sí ẹ kó rí bẹ́ẹ̀ nígbà tá a bá dá àánú tiwa dúró fún àwọn aláìní lẹ́yìn Ramadan àánú tó lọ́wọ́ bá ṣe fún wọn náà ṣé wọn náà fẹ́ kọ́ lọ́wọ́ bá dá àánú yẹn náà dúró fún wọn ni lẹ́yìn Ramadan nígbà bá ti lérò tá a bá ti gbé sẹ́mi ní adìẹ ọkàn yìí pé inú Ramadan nìkan ni dáadáa inú Ramadan kódà ẹlòmíì tí ó bá yọ sàká inú Ramadan ni ó yọ sàká sàká sì wà látara pé tí ó bá ti ṣiṣẹ́ fún ọdún kan gbáko tí owó tó jẹ gbèsè tó fowó ṣiṣẹ́ láàrin ọdún kan gbà tó ní bá ti pé láàrin ọdún kan ni kò mí ni pé ọ̀sẹ̀ yẹn wá sọ sàká rẹ dínú Ramadan kò sígbà tí ò lè yọ sàká kéèyàn orí ládàá sàká gbogbo eléyìí ó yẹ ká fa ká pera alákìyèsí pé after Ramadan what next après Ramadan on fait quoi lẹ́yìn Ramadan kí ló tún yẹ ká máa ṣe ohun tó yẹ ká máa ṣe náà ni pé gbogbo nǹkan tá à ń ṣe nu Ramadan yẹn iná ni ká máa bá lọ lẹ́yìn ìgbà tí ó ṣe Ramadan àwa tá à ń jí lóru nínú Ramadan tẹ́lẹ̀ pé lomi aago kan òru ó ti jí ó tún tó sùn padà ó tún di bàdàbàdà sọ̀látù sọ́bọ̀ ó dẹ̀yìn àṣùbà gbogbo oṣù kan ni yóò máa fi jí lóru ni àmọ́ tí Ramadan bá ti lọ tán àti jí lóru rẹ̀ yóò tún lágbára. Allah bá sì sọ fún Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Allah ní inna Allaha ya'muru bil 'adli wal ihsan wa ita'i zil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'izukum la'allakum tadhakkarun. Allah bá ní rẹ̀ Ànábì inna Allaha ya'muru bil 'adli Allah bá pa ọ́ láṣẹ ó sì pa àwọn àlùmọ̀ rẹ̀ náà láṣẹ àwọn mùsùlùmí òdodo bil 'adli pẹ̀lú déédéé yìí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ máa ṣe déédéé nu Ramadan yóò máa ṣe dọ́gbadọ́gba kò ní fì síbì kan láàrin ìyàwó yóò ṣe déédéé láàrin àwọn ọmọ yóò ṣe déédéé láàrin àwọn jàmáà rẹ̀ yóò ṣe déédéé àlàádìlù yìí kò pọ̀ ní ọlọ́ọ̀bọ̀ sọ pé nu Ramadan nìkan ọlọ́ọ̀bá inna Allaha ya'muru bil 'adli kò fi kéèdù sí pé àbí nu Ramadan ni o ìgbà tá a ti ṣe déédéé nu Ramadan yẹn ìgbà Ramadan lọ́tẹ̀ adilu yẹn ká má jẹ ọbọ déédéé tá à ń ṣe láàrin ara wa ni ká má jẹ ọbọ. kàtùmásílẹ̀ Ramadan wal ihsan ọlọ́ọ̀bọ̀ kò fi àsìkò kan sí inna Allaha ya'muru bil 'adli wal ihsan ọlọ́ọ̀bọ̀ ló ń pa yín láṣẹ déédéé àti dáadáa. al ihsan òun an ta'budallaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak bá a ṣe ń sin náà nínú Ramadan yẹn tá à ń páyọ̀ lọ́wọ́ba tí páyọ̀ lọ́wọ́ba sọ̀kalẹ̀ sẹ́lómìn tọ́yà bẹ́ẹ̀ ni pé báyà ọjọ́ ẹni ó kò láyé ọlọ́ọ̀bá ni bẹ́sẹ̀ ń ṣe òun náà ẹ máa jẹ ọbọ nígbà Ramadan bá lọ tán o. ìsàn dáadáa tá à ń ṣe láàrin ara wa ni tá à ń gbóúnjẹ fúnra wa ni tá à ń fáwọn yẹn ní jíjẹ mímu tá à ń ṣàánú tá à ń lọ tá à ń bọ̀ fún odidi oṣù kan ni ìsàn istimrar wa tajaddud ká máa jẹ́ kí nǹkan ni ó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ kó máa jẹ́ pé a máa jẹ́ Ubadullah fi Ramadan aw Ubadur Ramadan fakot pé ẹrú sí Ọlọ́run ba nínú Ramadan nìkan ẹ tó bá yẹ pé ń ṣe dáadáa nínú Ramadan ń ṣe gbogbo nǹkan tí Ọlọ́run ní ká ṣe ní Ramadan tí Ramadan wà lọ tán tó wá fílẹ̀ ọ̀ ń jẹ́ pé ẹrú sí Ramadan nìyẹn kì í ṣe ẹrú sí Ọlọ́run ba. Allahu Akbar. wa ita'i zil qurba Ọlọ́run bá ní àwọn tó súnmọ́ yín àwọn alásùnmọ́ yín àwọn fámìlì yín ẹ̀rí tí Ramadan bá dé salamu alaykum wọ́n ní pé yín ni o ẹ̀kú amójúbà oṣù yìí o Ọlọ́run forí jẹ́ òkú wa Ọlọ́run jẹ́ ọmọ lálùbáríkà àmọ́ ṣàdúrà fúnra wa. bàbá fẹ́ sọdún túnmọ̀ àwọn ènìyàn salamu alaykum ẹ̀kú ọdún wa yìí o Ọlọ́run bá yóò jẹ́ sọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé àmọ́ ṣàdúrà fúnra wa. ìgbà Ramadan bẹ́ẹ̀ lọ tẹ́kẹ́lẹ́ mi ó tún tó pé mọ̀lẹ́bí ẹ̀ ó tún dìgbà Ramadan mi bá dé. Allahu Akbar. tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ bá ṣe ń béèrè ara wa nígbà Ramadan ẹ̀ ìdákọ̀lọ́gbọ̀n kama ní istimrar wa tajaddud kama jẹ́ kìkẹ́ ni wọ́n lọ bẹ́ẹ̀
ká máa bẹ̀rẹ̀ wa o ká máa pera lórí fóònù ká máa pe àwọn mọ̀lẹ́bí wa àwọn tó súnmọ́ wa bá a ṣe ń pera nínú Ramadan yẹn. wáyé ni anil fahsha'i wal munkar ọlọ́ba ló ń kọ̀ fún yín o níbi nǹkan tí ọ̀dà ìbàjẹ́ àti nǹkan tó kẹ́kọ̀ọ́ wal baghi àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún. ẹ̀rí pé ń gba Ramadan ń bẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ yẹniha anil fahsha'i wal munkar wal baghi gbogbo nǹkan tí ọ̀dà pátá ló fi lẹ̀. ẹlòmíì mutí àmọ́ ń gba Ramadan dé báyìí tó sùn kẹ́ni ó fi kò nífẹ̀ẹ́ nu kan ọtí o. ẹlòmíì ń ta tẹ́tẹ́ ń gba Ramadan dé báyìí tó sùn kẹ́ni ó fi lọ kò ní dé díẹ̀. ẹlòmíì ilé àwọn tọ̀hún ni tọ́ ẹ pé alálẹ́ báyìí yóò ti lọ bẹ̀ àmọ́ tí Ramadan fi dé nì kò ní débẹ̀ mọ́ kí ló wá dé àwa tá a ṣe sùúrù tá a gbé gbogbo nǹkan yìí kúrò tá a jìnnà sí nínú Ramadan yẹn kí ló dé ń gba Ramadan lọ tán tá a tún á padà sí díẹ̀. ẹ̀yin lẹ béèrè wípé kí ló kẹlẹ́ Ramadan àwọn nǹkan tó kẹlẹ́ à ń sọ ni o wípé n tá à ń ṣe nínú Ramadan tó dá ni ká máa ṣe nso èyí tá a gbéjú sílẹ̀ nínú Ramadan yẹn ká má tún padà síbẹ̀ mọ́ tí Ramadan fi lọ ni ẹlòmíì kò bú yẹn rí. Allahu Akbar. pẹ̀lú ó ní yóò pa ànábì ti sọ pé téèyàn bá ń bu ọgàn má dá lóhùn má fún un lésì sásọ pé inni sọ́ọ̀ìm èmi ń gbààwẹ̀ ìwọ́n tó bú yẹn ń gbà tó ń gbààwẹ̀ kí ló dé ń gba Ramadan tó ti lọ tán ó tún padà sídìí ebú sídìí èpè ìyẹn lépè ìyá tó yẹ pé ní òun ò rí àdúrà ṣe fáwọn ọmọ rí àfipè òun ò rí àdúrà ṣe fáwọn tó súnmọ́ rí àfipè báwọn yẹn bá ti ṣe láì dá díẹ̀ báyìí èpè ni bí sẹ́ńsẹ́ pè pa fún àwọn ọmọ ní sẹ́pè fáwọn ọ̀rẹ́ ní sẹ́pè fọ́kọ́nulé Ramadan sì dé ọ̀pá ogbó ẹ̀tì ńgbà Ramadan lọ tán ọba tó fẹ́ gbé ẹ má jẹ́ àpàdà síbẹ̀ mọ́ yẹ́ ni anil fahsha'i wal munkar wal baghi ya'izukum la'allakum tadhakkarun ọlọ́ọ̀bá òun sọ̀rọ̀ yìí fún yín o òun pè yín lákìyèsí o òun sọ fún yín lásọtúnsọ la'allakum tadhakkarun kẹ́lì jẹ́ ní tí ọ̀rọ̀ rẹ ti pé ńjọ́ kẹlẹ́ àmà padà sọ́dọ̀ lọ́hùn Ramadan ọmọ àlẹ́ má bami láyé mà ya'izukum la'allakum tadhakkarun àwọn tájọ́ bẹ̀rẹ̀ tí àwọn ní òsì láyé mọ́ lónìí àwọn ní ò lérò pé àwọn kò láyé ń gbà náà ya'izukum la'allakum tadhakkarun ọlọ́ọ̀bá lòun sọ fún kẹ́ lè máa fi rántí ní pé ọjọ́ kan jọjọ́ kan o gbogbo tó wá níbẹ̀rẹ̀ ó lópin o bá a ṣe sọ fúnra gbogbo tó wá ti níbẹ̀rẹ̀ yóò lópin ǹjẹ́ gbọ́ tí wàá rí báyìí àwọn kẹta ń ṣe ń gba Ramadan ẹ dákun abẹ́ra wa atúnbẹ́ra wa ẹ má jẹ́ kí a padà sáwọn kẹta kọ àwọn kẹta filẹ̀ tí ò da ni ẹ má jẹ́ a padà síbẹ̀ mọ́ o àwọn kẹta sì ṣe nu dáadáa ń gba Ramadan ẹ jẹ́ àtúgbìyànjú kíkẹ́ ni ọmọ lọ́wájú bá a ṣe ń gbé ó jáde fún ètò Islam bá a ṣe ń sànú àwọn èèyàn tí orí jẹ tá a ti mọ̀ pé àwọn kan ń bẹ tí orí jẹ ṣe asámọ̀ pa àwọn kan ń bẹ tí orí jẹ náà la fi ń ṣe fún wọn nínú Ramadan pé àti jẹ sáré ẹlòmíì àti ṣe ìsinú ẹlòmíì yóò nira a sì ń gbé nǹkan jáde bá a ṣe ń ṣe náà kẹgbà pé gba Ramadan lọ tẹ́lẹ̀ àti jẹ àti mọ́ lágbára ká gbìyànjú láti máa ṣe gbó nǹkan ni. báwọn yẹn ṣe ń gbọ́ wá sí lórí rédíò lórí tẹlifíṣàn kọ́ máa jẹ́ pé ń gba Ramadan nìkan láàmà ṣe kínní yìí ká máa ní istimrar wa tajaddud kíkẹ́ ní ó tún mọ́ lọ sí iwájú sí torí pé Ọlọ́run bá ti ń bẹ́nu Ramadan iná ní bẹ́lẹ̀ Ramadan o èyàn lè ṣe dáadáa nu Ramadan kọ́ ìpínlẹ̀ Ramadan ni ó ti gba ẹ̀sẹ̀ rẹ̀ èyàn lè gbàdúrà Ramadan kọ́ ìpínlẹ̀ Ramadan lọ́lọ́run gbó fún ní gbígbàdúrà ni èyàn lè tọrẹ àánú nu Ramadan tó pé lẹ́yìn Ramadan tí ọba jẹ́ nǹkan ní ọ bọ́mọ́ lọ́lọ́run bá pa àwọn òsè kí ni nítorí Ramadan nìkan ó ń ṣe nítorí tèmi Ọlọ́run bá ní Ọlọ́run bá wa kó ẹ̀sẹ̀ rẹ̀ fún àmọ́ tó bá ti dáa dúró Ọlọ́run àjẹpẹ́ nítorí Ramadan nìkan ló fi ń ṣe ọ̀dà èmi Ọlọ́run bá ní ọ̀dà nǹkan mi dó Ọlọ́run bá ò ní dákẹ́ rẹ̀ dó fẹ́ni kọ̀ọ̀kan wa Ọlọ́run bá ò ní ṣe wá lẹ́rú tí ọmọ sínú ọ̀nù Ramadan nìkan gbogbo ìfaragbolẹ̀ wa nínú Ramadan nì tá a faragbolẹ̀ tá a ní sùúrù tá a dá arúmọ́jú tá a fẹ́ bí panú Ọlọ́run bá dákun má dàlú aláyọ̀ Ọlọ́run yá tún lè máa rí nǹkan nìṣe lẹ́yìn Ramadan yìí ṣé ní rọrùn fún wa torí pé kò sí ohun tó lè rọrùn tí ìbá ṣe ń tọ́nà wá sí ń rọrùn fún ẹ̀fẹ́ dà la sahla illa ma ja'ala Allahu sahlan kò sí ohun tó lè rọrùn àfún tọ́nà máa ṣe fún fẹ́ dání gbogbo tí ẹ bá ń rí ṣe kéèyàn gbà pọ́nà lónìí kó ń rí ṣe tó bá di pé èèyàn fẹ́ máa rí ṣe mọ́ni kéèyàn bẹ lọ́hùn tí Ọlọ́run nǹkan yẹn fẹ́ bọ́ mọ́ mi lọ́wọ́ ni Ọlọ́run dákun ràn mí lọ́wọ́ Ọlọ́run ràn mí lọ́wọ́ Ọlọ́run ṣe é nírọ̀rùn fún mi abẹ Ọlọ́run ọba gbogbo àtàwọn rí Ọlọ́run sìn nínú ìbádà ni nínú tilawatul Qur'ani ni nínú nawafil ni nínú sadaqati ni nínú ihsanu ilal aqarib ní gbogbo nǹkan tó dà yìí Ọlọ́run bá dákun jẹ́ kí nǹkan ni ó tún lè máa lọ nírọ̀rùn fún wa lẹ́yìn Ramadana tá a bá wá ń ṣe náà Ọlọ́run kó tẹ́ ọgbà níbàdà fún wa má ṣe níbàdà lásán abẹ́ Ọlọ́run ọba aṣọdún Ramadana yìí ó tún dọ́dún mí nìyẹn o àlejò tó dé bá wa
ó ti lọ́nu ni ó tún dọ́dún mi tí ó dé ọlọ́run kàwá kúnlẹ̀ tí ó tún dé bá lálejò lọ́dún tí ń bọ̀ mọ́sílẹ̀ láti mọ fún wa la ilaha illallah ala muhammad rasulullah sallallahu alaihi la wasallam hawla wala quwwata illa billahi al-azim. tó akíyàbọ̀ wa Mawlana Sheikh Abdallah Idris Alago Azakawi tí wọ́n bá wa sọ̀rọ̀ mo sì mọ̀ pé gbogbo ohun tí wọ́n sọ yìí ìrántí iná ni ó yẹ kó mọ̀ jẹ́ fún wa káfi sí ọkàn àyà wa káfi sínú ọkàn wa ká lè mọ̀ wípé lẹ́yìn Ramadan nǹkan tó pọ̀ rẹpẹtẹ náà ló kàn o àmọ́ nǹkan tí ò tún wá pọ̀ ló tún kàn kí ni nǹkan tó kàn ni gbogbo dáadáa tá à ń ṣe inú Ramadan gẹ́gẹ́ bó ń sọ fún wa gbogbo gbìyànjú wa inú Ramadan ká má filẹ̀ èyí tí ò wá yẹ ká gbé sọ́kàn náà ni pé gbogbo aburú tá a ti kọ́ lẹ́pà àdídé bẹ̀ mọ́ ká má tún gbẹ̀wò ẹ̀wọ̀ mọ́ ni wọ́n táwọn bá ń sọ kúrò ti pé àjọmọ́ fúnra àyè sì bẹ fún yín bẹ́ẹ̀ náà bá ní ìbéèrè kọ̀tẹ́ fẹ́ béèrè àbẹ́ ní kọ̀kọ́ tẹ́ fẹ́ sọ ẹ lè pè wá lórí 92 03 60 31 92 03 6031 tàbí 97 24 26 26 97 24 26 àǹfààní bẹ fún yín láti pè wá lórí ẹ̀rọ yìí fún ìbéèrè tẹ́ bá ní ṣùgbọ́n bàbá mo ní ìbéèrè kékeré kan láti béèrè arípẹ́lẹ́yìn Ramadan wọ́n máa ń sọ nípa àwẹ̀ mẹ́fà kan sita Shawwal ẹ dákun sita Shawwal yìí kí ni pàtàkì àwẹ̀ mẹ́fà yìí fẹ́ni tó bá gbà àtẹ̀ntí ò gbà. naam alhamdulilayi gẹ́gẹ́ bí ìbéèrè tí a béèrè ni àwẹ̀ sita Shawwal òun náà ni àwẹ̀ mẹ́fà lẹ́yìn Ramadan inú oṣù yìí náà sì ni oṣù kan náà lòun tọ́ba tí oṣù kan bá ti lọ yẹn lè gba sita Shawwal mọ́ inú oṣù rẹ̀ náà la wà yìí njọ́ abá ti mú sínú báyìí pé akíyídì pinnu báyìí ọjọ́ kejì sita Shawwal ti bẹ̀rẹ̀ náà nù kéèyàn wá agbára ààyè láti gbà torí pé anabi wa Muhammad sallallahu alaihi man soma Ramadan wa atba'ahu sitta min Shawwal ẹni tí ó bá gba àwẹ̀ Ramadan tó wá fi mẹ́fà míì lé àwẹ̀ Ramadan yẹn tó gba mẹ́fà sita Shawwal ọlọ́dẹ fa'annahu soma dar kullu ọlọ́dà gẹ́gẹ́ tí ó fi gbogbo tó fi ọdún kan gba àwẹ̀ ni. Allahu Akbar. ẹ rí i pé 365 iná ni mẹ́wàá káwá fi tọ̀ ẹ rí i pé tábàlà sí ni ohun tí nǹkan tẹ́ mọ̀lọ́gbọ́n náà ni pé òǹkà ọdún kan so ẹni ọba lè gbà òun ṣe pé túláàs àmọ́ súnà ni tó sì jẹ́ púpọ̀ jù ló fi jẹ́ pé lẹ́yìn Ramadan ọ̀pọ̀lọpọ̀ yìí gbààwẹ̀ ó jẹ́ pé inú Ramadan nìkan ni ó gbààwẹ̀ láfi ní lẹ́yìn Ramadan bá a ṣe ń gbà ní Ramadan náà ká tún máa gbààwẹ̀ lẹ́yìn Ramadan àwẹ̀ ń bẹ lọ́gbére ni àwẹ̀ yawmal ithnain wal khamis ọjọ́ Monday àti ọjọ́ Alamisi àwẹ̀ súnà tó dáa ni àwẹ̀ ayyamul bid pé ní méjì mẹ́tàlá mẹ́rìnlá àti mẹ́ẹ̀ẹ́dógún tí oṣù bá dá sí méjì lóṣooṣù àwẹ̀ tó dáa púpọ̀ ni àwẹ̀ yawmal arafa ọjọ́ àràfà ẹ rí i pé kí Ramadan ní mi ò tó dé látún ní àràfà òde oṣù méjì lásìkò ní àràfà tó ti dé kéèyàn gbé yẹn láti gba àwẹ̀ ni àwọn àwẹ̀ ni kìí ṣe pé ń gba Ramadan nìkan lè yẹn lè gba àwẹ̀ lẹ́yìn lè sin lọ́hùn ọba tí ń bẹnu Ramadan náà ní bẹ lẹ́yìn Ramadan sẹ́ẹ̀ ká gbìyànjú láti máa ṣe àwọn nǹkan yìí kí Ọlọ́run bá kí ọmọ dùn ẹnì kọ̀ọ̀kan ní ládàá rẹ̀. àmín ìbéèrè tí mo wá fẹ́ béèrè nípa àwẹ̀ mẹ́fà yìí náà ni a máa ń gbọ́ táwọn èèyàn sọ pé àwẹ̀ mẹ́fà wọn wípé kì í ṣe dandan mo sì rí pé ẹ mú àwọn àdìsí kan wá nìsín àwọn èèyàn tó máa wá ń sọ wípé àwẹ̀ Nana Aisha ni Nana Aisha ló gba àwẹ̀ mẹ́fà a lè torí pé Nana Aisha gba àwẹ̀ mẹ́fà lẹ́yìn Ramadan káà náà wá sọ di dandan mọ́ra ṣé lóòótọ́ àwẹ̀ Nana Aisha ni àbí àwẹ̀ yẹn kàn ń sopọ̀ mọ́ Nana Aisha ni. náà la fi sọ pé ànábì Muhammad lọ sọ yìí pé ẹni ó bá gba àwẹ̀ mẹ́fà tó ń jẹ́ sita Shawwal lẹ́yìn Ramadan pé ọ̀dà gẹ́gẹ́ tó gbàwẹ̀ fún ọdún kan ìyẹn ò túmọ̀ yìí pé ńgbà gbàwẹ̀ Ramadan yẹn tó o bá ti gba mẹ́fà yìí ò ní ládàá Ramadan sunna ni ohun tá a bá sì pé sunna ni pé man fa'alahu yusab wa man tarakahu la yu'aqab ẹ tó bá ṣe sunna yóò gbalada ẹ tó bá filẹ̀ tí ò ṣe ànífìyà kankan jẹ èyí tọ́jú ọ̀rọ̀ yẹn tọ́lọ́hún ní Ramadan oṣù kan ni sangiliti ni tá a ti gbà kọjá ni eléyìí sita Shawwal yìí sunna Ànábì Muhammad ni tó yẹ pé tó bá ṣe ó ní ládàá rẹ̀ kìí ṣe pé dandan a máa rí wá rí lónìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà míì gan wọ́n ti fẹ́ mú nǹkan ní dandan
débi pé ẹlòmíì ti kà á kún pé bí ẹni pé lẹ́yìn Ramadan yìí o síta ṣàwálì yẹn bí ẹni pé dandan ni wọ́n fẹ́ máa sọ nísọ bíi mu'akkad dandan pé bíi túláàsì fáwọn yẹn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹni ọba nọ́mbà fẹ́ ni kì í ṣe pé nọ́mbà túláàsì ẹni ọba wù kó gbà á tó bá lágbára rẹ̀ àmọ́ tó bá gbà á ládàá ń bẹ́ẹ̀ púpọ̀ tó bá lágbára rẹ̀ láti gbà tó tó aṣọ di ọ̀ràn ẹ̀ mọ́ra ẹ lọ́wọ́ òun ṣe pé Ọlọ́run bó fi àpẹjẹ ẹni tí ọba gbà ọ. àwọn tó fi ń dájú ni pé bẹ́ẹ̀ bá gbà yóò ní ládàá ẹni tí ò bá gbà kò sí jìyà fún. ṣé àwẹ̀ náà Ànábì ló wá gba àwẹ̀ òun ni àbí bí wọ́n ṣe ń sọ pé àwẹ̀ nàná Aisha torí ìyẹn ni ẹ̀ tí ìbámu dáhùn lẹ́ẹ̀kan. Ànábì náà gbà Ànábì gbà náà lànàbì sọ pé ẹni ọba gbà àti báwo sí tamina Shawwal tó wá fi tó sí tamina Shawwal tó fi mẹ́fà míì kún Ànábì ti rí ládàá tí ń bẹ́ńbẹ́ tọ́ra Ànábì ti rí pé tẹ́yìn bá ṣe ládàá ẹyọ kan mẹ́wàá lọ́nà bó yóò fi san ló fi san tẹ́yìn bá fi mẹ́fà yẹn lé tá a bá sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú 30 ẹ pé mẹ́fà. tá a bá ṣí mẹ́fà mọ́ ọgbọ̀n tá a gbà ó jẹ́ 36 tá a bá ṣe times 6 times 10 ó jẹ́ 366 ó túmọ̀ sí pé èèyàn fi odidi ọdún kan èèyàn fi gba àwẹ̀ ọlọ́ọ̀kọ̀ ìṣirò nu o àṣírí nu o ṣèdírí àṣírí o. àṣírí nù tó mo mọ̀ pé etí ẹ̀ náà fani tí ẹ̀ ń gbọ́ wá lé tí ẹ̀yin náà sì ti ń gbọ́ àwọn ohun tí àwọn sọ fún wa nípa àṣítàṣàwọ̀ àlè yìí ẹ̀ rí i pé ohun méjì ni wọ́n fi sọ wípé kì í ṣe ọ̀rọ̀ yàn súnà ni àmọ́ súnà tó jẹ́ pé tá a bá lè ṣe àgbàládá ń bẹ̀ ìlà aládá bẹ́ńbẹ̀ tá a bá lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ pé súnà ni tí ń ṣọ̀rọ̀ yàn àmọ́ tá a bá ṣe oríire ló jẹ́ fún wa eléyìí ẹ jẹ́ kí a máa mú sínú làákàyè Ọlọ́run ní fi ẹnìkọ̀ọ̀kan wá sílẹ̀ bàbá ẹ wà á bá wa ṣe àdúrà láàrin bíi ìṣẹ́jú méjì torí pé àdúrà nígbà agbára kọ́ pàápàá jùlọ àsìkò tá a wà yìí ẹ rí i pé àsìkò kòrónà ni kọ́lọ́hún kó dákun tí ó fi di ẹ̀mí kọ́lọ́hún tó bá kó kòrónà kó nílẹ̀ kọ́lọ́hún wá dákun kó ṣíjú àánú ẹ̀ gbogbo wa ẹ bá wa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀. abẹ́rọ̀ Ọlọ́run bá tí ó ní kí Ramadan bá wa láyé tí a sì rí gbà torí pé àrẹ́mi ní máa ń sọ́mọ Ramadan imanan wa ihtisaban ghufira Allahu ma taqaddama min dhanbi tí ẹ bá lè gba àwẹ̀ pẹ̀lú gbàgbọ́ tó sì dìde lóru nínú ẹ̀ Ọlọ́run bá Ànábì ní gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú Ọlọ́run foríjì àti gbà yí pé ńgbà àti gbà Ramadan yìí tá a sì rí Ọlọ́run bá sí ń bẹ̀ a tún dìde nínú òru lẹ́lá mẹ́wàá gbẹ̀yìn yìí àti gbà pé Ọlọ́run bá ti foríjì àti dọmọ tuntun báyìí a máa bẹ Ọlọ́run ọba àforíjì wọ́n tún já padà síbi ẹ̀ṣẹ̀ tá a tún fi kọlu Ọlọ́run bá mọ́ ẹ̀ẹ́dẹ́ ò lè wà kórí ọmọ mi àmọ́ ẹ̀ṣẹ̀ tí ó mú wa kọlu Ọlọ́run bá tó ní foríjì wa ọlọ́mọdé á lè débẹ̀ Ọlọ́run bá tó ní arẹ́ Ramadan èyí gbà Ọlọ́run bá dákun já sọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé èyí tí ń bọ̀ Ọlọ́run jẹ́ ọba wa láyọ̀ àtàláfíà wọ́n á jẹ́ ọba wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó ti tún da fẹ́ni kọ̀ọ̀kan wa jù báyìí lọ kó tún ṣe ìmánì fún wa jù báyìí lọ kó ṣe ìrọ̀rùn fún wa jù báyìí lọ kó ṣe àforíjì fún wa jù báyìí lọ kó ṣe àlàáfíà ara fún wa jù báyìí lọ àtàwọn ìyàwó àtàwọn ọkọ àtàwọn ọmọ wa àtúgbò àwọn tí ń jẹ́ kí Islam ọmọ lọ sókè dáadáa Ọlọ́run bá dákun Ọlọ́run rẹ̀ wá ńlẹ̀ ọlọ́lá ilà ó gba okú alápapọ̀ tó ti bọ́ síwájú Ọlọ́run mọ́sá bá àforíjì wọn o bá kẹ́ wọn bá gẹ̀ wọn sí wọn lọ́mọ àlùjẹ́ náà mọ́sá wọn lọ́mọ náà ọlọ́lá ilà ilà ilé ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run jẹ́ dojúrú gbogbo tí ń bẹ̀rù kọ̀ọ̀kan lọ́kàn jẹ́ Ọlọ́run bá bẹ̀ Ọlọ́run mọ́sá sọ́ dídùnú fún wa èyí tá a wá ń retí ni wọ́n fi ń dùn Ọlọ́run bá kó ṣe àlékún rẹ̀ kó ṣe àlékún ìdùnnú àlékún gbàdúrà àlékún rọrùn Ọlọ́run kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bá a ti sọ òun níbẹ̀rẹ̀ òun náà ni pé gbogbo ọba níbẹ̀rẹ̀ yóò lópin Ramadan níbẹ̀rẹ̀ ó sì lópin báyìí ó ti lọ Ọlọ́run gbogbo ìbànújẹ́ tí ń débẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa náà oúnjẹ ọkẹ ló dé oníbẹ̀rẹ̀ nínú Ọlọ́run bá dákun sábà fòpin sí ọlọlá haúlá wàlá quwwata illa billahi al-azim Allahumma aslih ummata sayyidina Muhammad اللهم فرج عن أمة سيدنا محمد اللهم ارحم سيدنا محمد اللهم اغفر لأمة سيدنا محمد اللهم استر أمة سيدنا محمد صلى الله عليه وسلم اللهم اغفر لحينا وميتنا وكبيرنا وصغيرنا وذكرنا وأنثانا وحرنا وعبدنا وحادنا وغائبنا وطينا عاصين برحمتك يا أرحم الراحمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما آمين سبحان ربك ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. tó a dúpẹ́ fún Ọlọ́run ọba àti ètò fún wa ní ètò tó ní ṣe àkí àwọn wa Sheikh Abdallah Idris Alagbo Azzakawi tí a pè wọ́n tí wọ́n sì jẹ́ wa tí wọ́n sì tọ́ wa sọ́nà tí wọ́n sì jẹ́ kí a mọ ohun tó kàn lẹ́yìn Ramadan Ọlọ́run jẹ́ kí a rí bàbá pẹ́. ǹjẹ́
Pelagie Mikun òun náà tẹkùnìṣẹ tó gbó sókè tó gbó sílẹ̀ tí ẹ fi láǹfààní tẹ fi gbádùn ètò mi ní ọ̀sán tòní lórí iṣẹ́ Radio Sport FM èmi náà ni mo yá àbúrò yín Alhaji Musa Muhammad Sọ́ọ̀lẹ̀ Elite of International Ambassador pẹ̀lú àṣẹ lọ́run tó bá di ọjọ́ Jímọ̀ tó bọ̀ á tún wọn láǹfààní láti pàdé lórí àkọ́tún ètò ètò àpè ní Islam ẹ̀sìn òdodo bíntín láyé lòdì tó yìí ǹjẹ́ òdìgbà mọ́sálà òdìgbà.